Ẹ̀yin èèyàn wa mo kí wa ẹ káalẹ́. Ẹ kú dédé àsìkò yìí. Àwọn ọmọ lẹ́yìn bá Gani Adams wọn ò sùn, wọn ò wo, wọn ò sinmi o, wọn ò sinmi. Ẹ wá wo bàbá àgbàyà yìí. Ẹ wo bàbá àgbàyà tó ń tẹ̀lé ọmọ inú ẹ̀ káàkiri. Ẹ wá gbọ́ ohun tó wí. Ẹ wá gbọ́ àwọn ọ̀rọ̀. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ òpònú lẹ́nu bàbá àgbàlagbà. Àwọn àgbà tó yẹ ká máa wò láàrin àwòkọ́ṣe kẹ́yìn máa kọ́gbọ́n lára wọn. Tàbá arágbàlagbà ta ní bàbá yìí mo láàkì bàbá yìí ẹ mọ bó ṣe ṣèwé ẹ bóyá ó sínwín ni tó fi dàgbà bí ó yà òpònú tòdì kọ ni tó fi ọjọ́ orí ẹ̀ fi débi tó dé ẹ̀yìn ọmọ kí ni ẹ̀kọ́ kan tẹ́lẹ̀ fẹ́ kọ́ ní ara irú àwọn ènìyàn bẹ́lẹ̀ tó ń sọ̀rọ̀ bẹ́lẹ̀ lẹ́nu àníkájẹ́ kúrúkú tán lábọ̀ ẹ̀ ń gbọ́nwọ́ ẹ̀ sáwo ṣé bá a ṣe fẹ́ kọ̀ntínú lélẹ̀ ẹ̀yin àgbà kan ẹ̀ tí ẹ̀ lè jòkó kẹ́ ní làákàyè ṣé irú bàbá yìí ò lè yẹ kó máa bá ààrẹ sọ̀rọ̀ pé ààrẹ ẹ̀jẹ̀bù rẹ̀ kó ń ronú kó ní àròjinlẹ̀ kó fi ìwà ẹ̀ kó fi yàtọ̀ sí táwọn tó kù ṣùgbọ́n àkàkà irú ìwà bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ yín nǹkan míì là ń bá ń bẹ̀ wọ́n níbi tó bá yẹ ká ti bá ọgbọ́n tá a bá bá ìdàkejì a máa dunni jọjọ òun náà lẹ́ ń wò yìí torí ìdàkejì là ń bá ń bì àbá ọgbọ́n àbá ìwà kan gidi tó dàbí tó kà sára àbá lọ́wọ́ yín amọ̀pọ̀ ọwọ́ ọ̀tún ààrẹ lẹ jẹ́ ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ilẹ̀ Yorùbá lélẹ̀ ẹ̀ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ààbò gbogbo wa náà là ń fojú rí Olóye ń gbìyànjú tiẹ̀ ń sapá tiẹ̀ ẹ wo nǹkan táwọn ayélujára ń sọ káàkiri ẹ jẹ́ ká fìyẹn George ẹ wo orí ayélujára káàkiri Olóye sapá ó gbìyànjú ó sapá títí ẹ̀ ó béèrè ààbò yẹn lọ́wọ́ federal government wọ́n dẹ̀ fún un àwọn state government fẹ́ máa dènà wọ́n sọ pé àwọn ni chief security of that state wọ́n fẹ́ máa di lọ́nà ẹ gbogbo àwọn ọgbọ́n àrékèrè. Ààrẹ Ọ̀nà Kakanfò pípa àwọn ọmọ wọn jáde wípé wọ́n ń sọ̀rọ̀ láti lè fi dìfẹ́ǹdì ọ̀gá wọn àti lórí ọ̀rọ̀ Sunday èmi fẹ́ sọ fún yín pé àwọn kan wọ́n sọ pé káàrẹ ní sùúrù káàrẹ bá wọn èèyàn wọn sọ̀rọ̀ ààrẹ ló ń ṣe bá ló ń ṣàwọn ṣẹ́rí ẹ̀yin tí ẹ̀ ń sọ̀rọ̀ yìí ọ̀dàlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ yín tí ó jẹ́ pé táìmù ilẹ̀ṣẹ̀ ń pe ààrẹ tẹ̀ sọ fún ààrẹ pé kán bá wọn ọmọ wọn sọ̀rọ̀ mọ́tẹ̀ fẹ́ kó yé yín pé gbogbo àwọn ọmọ tó jáde yẹn kò ń ṣe mímọ̀ sí ààrẹ ò mọ̀ pa ẹ̀ because ọ̀rọ̀ yẹn ti ń wáyé tipẹ́tipẹ́ nígbà tí àwọn amúgbó tó wà ní Germany tó ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ààrẹ tó ń sọ oríṣi tó fẹ́ ààrẹ ń ta yín níbo lẹ wà eléyìí tó pera ẹ̀ ní bàbá Èkìtì bàbá ọ̀ràn bàbá ẹni tó jẹ́ pé ìgbà tó wọ Yorùbá nation pásítọ̀ ló pera ẹ̀ ó lu jìbìtì Yorùbá nation ló fi ra mọ́tò lẹ́yìn tó ra mọ́tò yẹn tó ń ṣe Yorùbá nation kò wá àgbọ̀n kankan lọ́wọ́ ìgbà tí ó ṣe Yorùbá nation mọ́ ìgbà tí yẹn ń pariwo tó ń fi ààrẹ Ọ̀nà Kakanfò tó fi wọ́n ta yín ẹ̀yin tí yẹn ń sọ fún ààrẹ ìsìn wípé kọ́kọ́ṣọ̀nù àwọn ọmọ wọn níbo lẹ wà nígbà yẹn ó ń dùn mọ́ yín nígbà tí wọ́n yí ẹ̀yẹ sítórì yẹn ẹni tí wọ́n bá bú bàbá ẹ̀ tí ó bá sọ wípé ikú òun ò tí yá onítọ̀ òun gbọ́n kan tó ń ṣe ni ẹ̀yin ọmọ orúkọ tí èèyàn ń lò mọ wàhálà tí ààrẹ ṣe mọ wàhálà tí ààrẹ ṣe tó débi pé wọ́n build orúkọ yẹn orúkọ tí wọ́n jìyà fún tí wọ́n build láti bí over 35 years tí ààrẹ ti build name wọn tó ti ní orúkọ èèyàn kọ́kọ́ máa jókòó ní comfort zone ẹ̀ á kàn tẹ kámẹ́rà sí etí á dẹ̀ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ sí ààrẹ Ọ̀nà Kakanfò ìkan tó ń bẹ̀rẹ̀ gbàgede òpònú gbàgede ikùn gbàgede bp tó bẹ̀rẹ̀ ní gbàgede ìmọ̀ á jókòó sí ọ̀dọ̀ ẹ̀ níbẹ̀ yẹn wọ́n máa ṣe fídíò á máa sọ̀rọ̀ sí ààrẹ á máa bú ààrẹ á máa sọ oríṣiríṣi ẹ̀yin ò rí gbogbo yẹn ẹ̀sùn kankan sí nígbà yẹn eléyìí àdókù DSS tí wọ́n gbé lọ sí Canada tó wà ní Canada tó bá fẹ́ ṣe prógráàmù títí ẹ̀ gbogbo ọ̀rọ̀ títí ẹ̀ ààrẹ Ọ̀nà Kakanfò ní ẹ jẹ́ kí n sọ kankan fún yín wípé nìkan dẹ́gbẹ́lẹ̀ abẹ́nìkan dá security outfit sílẹ̀ kò mú wàlẹ́ rárá kò ṣe kankan lọ́wọ́ ààrẹ kò sí kan tó kan ààrẹ pẹ̀lú gbogbo yẹn mọ iye tó jáde kó nínú OBC Gani Adams mọ iye ẹgbẹ́ OBC structures ta níní mọ iye àwọn èèyàn tí wọ́n kúrò nínú ẹgbẹ́ OBC Gani Adams tí wọ́n kúrò tí wọ́n lọ fọ́ọ̀mù ẹgbẹ́ tí wọ́n ọjọ́ wo lẹ gbọ́ ìjà wa rí ẹ lè gbọ́ ìjà wa tó lé pé kálukú tí ọ̀rẹ́ ní ogún ọmọdé kò lè ṣeré fún ọdún tí wọ́n bá wà pẹ̀lú ibà tó bá jọ ń ṣe tó dẹ̀ dísẹ́ lọ́kà rẹ̀ pé òun ò ṣe wọn àbó ṣe àṣemáṣe ààrẹ bá wí gbogbo ẹgbẹ́ bá wí wọ́n sọ fún pé kan tó ṣe yóò dá tó dẹ̀ dísẹ́ ìpé òun fẹ́ dádó láyà rẹ̀ tó bá ti dádó láyà rẹ̀ tí ò ta sí ààrẹ tí ò sọ kankan nípa rẹ̀ láì dá ìmúna àwọn tó ń sọ̀rọ̀ gan nípa ààrẹ pẹ̀lú ìtara wọ́n ń sọ̀rọ̀ sí ààrẹ ṣe ẹ̀rí kàrẹ́ dá wọn lónìí ààrẹ ò dá wọn lóhùn wọn ọ̀sán kankan bọ́ ti wọ́ ó jáde
ó ní oṣù kọ́kọ́ sọ ó ní ó fẹ́ ṣe Yorùbá nation ó tún kúrò Yorùbá nation ó ló ṣe politics wá jáde ní APC kò sẹ́ni tó sọ ẹni tì nípa ìná tó bá ti wá ní olófẹ́ wọgbó lọ dólé títì olóhùn wọgbó ó dẹ̀ ń sọ̀rọ̀ fáwọn èèyàn títí ẹ tó bá ń wọgbó ẹ lọ mọ́ta sí àwọn ààrẹ mọ́ta sí ààrẹ rárá tó bá ní wọgbó ẹ lọ kó o nílò òdo irọ́ ẹ fáwọn tó fẹ́ jẹ tó bá ti lè jẹ no problem yẹn mo ṣe problem títí wa bọ̀ tó bá ti ṣe nǹkan tó ṣe tán wàá wá máa sọ fún àwọn ọmọ bloggers ẹ wípé kí wọ́n máa sọ̀rọ̀ pé iṣẹ́ tó yẹ kí ààrẹ ṣe ni wọ́n ṣe wàá máa sọ fún àwọn ìyá wọn máa fi ààrẹ máa ta yín tẹ́ bá ń ṣe nǹkan tẹ́ ń ṣe tẹ́ ń parọ́ yín fáwọn tẹ́ ń parọ́ fún tẹ́ ìdárúkọ ààrẹ sì tẹ́ ìta sí ààrẹ àwọn ọmọ ààrẹ ò ní sọ̀rọ̀ náà ọ̀rọ̀ yìí ti wà lẹ́ tipẹ́tipẹ́ tó ṣe pé àwọn ààrẹ ti ń bínú wípé kí ló dé tí wọ́n aláwọ̀ àwọn rífrafẹ́ láti máa sọ̀rọ̀ sí ààrẹ bẹ́yẹn àwọn tí ò tó ẹni tó ń nulẹ̀ nínú ilé ààrẹ wọ́n máa jáde síta wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí ààrẹ wọ́n máa fi ààrẹ tayín tó ààrẹ dẹ̀ máa sọ fún wọn pé kí wọ́n fi wọ́n lẹ̀ olórí làwọn pé kí wọ́n fi àwọn méèkì owó ni tí wọ́n bá fáwọn méèkì owó tàná fẹ́ fi méèkì owó ẹ fi wọ́n lẹ̀ wọ́n ti ń sọ tipẹ́tipẹ́ kó tó di pé àwọn ọmọ ẹgbẹ́ yẹn wọ́n wá rìpọ́ọ̀tì wọ́n wá wò pé àná ilé tí ń pọ̀ jù ní sọ́ọ̀tì lélẹ́yìí kálukú wá bẹ̀rẹ̀ sí jáde wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ààrẹ fún wọn láwọn kọkànlẹ̀ dé rí kíní ẹ̀ lórí platform ni pàtó dẹ̀ lórí platform wọn dẹ̀ ààrẹ tó fẹ́ máa kọ́ṣọ̀ wọn tó máa ń pè pé akíló táwọn ọmọ ìṣe báyìí àwọn atajẹ́ lídà ẹgbẹ́ lajì la sọ fún ààrẹ wípé ló ààrẹ ó di tó táyì ẹtí ó ní ìtura tipẹ́tipẹ́ tẹ́kí sọ fún wa pé ká máa ní sùúrù ẹ jẹ́ káwọn ọmọ yìí sọ̀rọ̀ because ibi tó ń bọ̀rọ̀ lọ yìí wọ́n tó ń jẹ nìyẹn because they came to us wọ́n dẹ̀ wá ṣàlàyé fún our leaders tí a jẹ́ ọmọ lábẹ́ ààrẹ wọ́n bá wa sọ̀rọ̀ wípé wọ́n fẹ́ òun wọn hàn wípé níwé tó fi ń borúkọ ọ̀gá jẹ́ látọjọ́ yìí ó ti pọ̀jù àwọn táwọn májèlọ bá ọ̀gá ààrẹ máa sọ fáwọn pé káwọn ní sùúrù oye táwọn jẹ orí àdúgbò kan fún ilẹ̀ Yorùbá ni so tí wọ́n bá bọ́ ṣe ń bú àwọn olè máa ta sí wọn ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kó sọ nǹkan tí wọ́n sọ àwọn máa ń dẹ̀rí wípé wọ́n ti fẹ́ ba orúkọ yìí jẹ́ orúkọ ààrẹ dẹ̀rí òun ni ọ̀pọ̀lọpọ̀ wa ń jẹ orúkọ ààrẹ òun ni ọ̀pọ̀lọpọ̀ wa láfi di nǹkan tí a dà lé nì wọ́n dẹ̀rí pé níwé tí wọ́n fi ń sọ ọ̀rọ̀ lójoojúmọ́ tí wọ́n fi ń ta sí ààrẹ tó ń ba orúkọ ààrẹ jẹ́ wọ́n fẹ́ ba orúkọ yẹn jẹ́ wọ́n fẹ́ ba ìkòkò ọbẹ̀ wọn jẹ́ ìyẹn làwọn ọmọ yẹn fi dìde lọ́bi sọ yìí pé no this time around àwọn ò ní gbà tó bá jẹ mọ́ pé káàrẹ gan ti ẹ̀ bá wọn jà àbí kí ààrẹ gan kọ́ bá wọn wí àwọn rẹ́dì láti fèsì ìbáwí ààrẹ àwọn fẹ́ kọ gbogbo àwọn nǹkan tí àwọn pípò yìí ṣe àwọn fẹ́ kọ́ pípa gbogbo yẹn ti pọ̀ jù àwọn láìkẹ̀ lísìn nìyẹn táwọn ẹgbẹ́ yẹn fi jáde wọ́n wá jáde tán ẹ̀yin tẹ́ wá rí pé àwọn ọmọ ẹgbẹ́ jáde ẹ̀ wá ń sọ̀rọ̀ pé ààrẹ àwọn ọmọ ẹgbẹ́ ń sọ̀rọ̀ Sunday ló ń fi àbàrà kékeré ló fi ń ba nílá Sunday máa náwó fún blogger ni OPC structure wá pọ̀ rẹpẹtẹ àwọn ọmọ tó ti sọ̀rọ̀ wọn tí wọ́n 2% OPC tó bá bẹ̀rẹ̀ sí jáde àwọn ènìyàn máa jáde wọn máa sọ̀rọ̀ ní social media dẹ̀ rẹ̀ sí ó ti easy for everybody ẹnìkan ò lè máa halẹ̀ mẹ́yàn kan kálukú ló ní fóònù ẹ̀ lọ́wọ́ tó lè fi sọ̀rọ̀ tó yẹn lẹ́yìn àwọn ọmọ yẹn fi jáde everybody fi jáde everybody náà fi sọ̀rọ̀ wípé no ẹ má bo orúkọ yìí jẹ́ orúkọ yìí làwọn jẹ kẹ́yìn ò bá mọ ìtumọ̀ orúkọ yìí tí orúkọ yóò bá jọ yín lójú ó jọ àwa lójú tó gbogbo àwọn tí wọ́n ń parọ́ kiri tí wọ́n ń sọ oríṣiríṣi kò sí ìtọ́kàn wa pẹ̀lú yẹn tẹ́ bá ti ń ṣe ẹgbẹ́ yín tàbí tẹ́ bá ní lòdò irọ́ yín fún àwọn tẹ́ ń dín fún ẹ má ta sí ààrẹ má sọ̀rọ̀ ààrẹ tẹ́ bá kọ̀ntínú láti máa ta sí ààrẹ a máa kọ̀ntínú pẹ̀lú àdìjọ́ pípẹ́ yín kaná a ní dúró kò ní rẹ̀ wá kò ní sú wa tẹ́ bá ti ń ṣe àwa náà máa fún yín jẹ ẹ máa ṣe ti yín kẹ́ máa fún wọn lówó ẹ̀yin ò ní fún wọn lówó ẹ máa fún wọn lówó àwa ààrẹ ò ní fẹ́ anybody ní owó gbogbo wa la máa dìde láti dìfẹ́ǹdì orúkọ ààrẹ nǹkan tí à ń jẹ òun nìyẹn a lè jẹ́ kí ẹ wá bàjẹ́ fún wa so ààrẹ olóko ńlá tó bí ọmọ rẹpẹtẹ òní ààrẹ structure pọ̀ ọmọ ẹgbẹ́ pọ̀ ọmọ ogun pọ̀ tó tẹ́ lè máa bìlí pé ẹ̀kan lè máa dó síbì kan ẹ̀yin tẹ́ ẹ̀ jagun rí ẹ̀yin tẹ́ ẹ̀ mọ nǹkan kan ẹ̀yin tẹ́ ẹ̀ tiẹ̀ nígbà tí ààrẹ ṣe sọ́ọ̀gù níbo lẹ́wà kí ni èjì yín ẹ̀yọ èjì yín kúrò nínú ìgbà tí ààrẹ ti bẹ̀rẹ̀ sí ṣe sọ́ọ̀gù so gbogbo ilé tẹ́ ń sọ yẹn kò kan àwọn problem ti yín nìyẹn àtijọ́ wà lẹ́nu ẹ̀ àtijọ́ máa ná tó bí owó ni this time around social media kò sí fún yín social media wà fún everybody ìṣẹ́kọ̀ yẹn dẹ̀ free láti sọ nǹkan tó bá wù ní social media so bí bẹ̀yẹn ti jẹ́ nìyẹn mo rí àwọn dèdèrè kan tí wọ́n sọ̀rọ̀ again nípa ọ̀rọ̀ drone wípé tí ààrẹ sọ̀rọ̀ nínú pálọ̀ wọn tí wípé tí Agbala Gabriel wá kí wọn tí ààrẹ ń ṣàlàyé fún wọn wípé tó bá fẹ́ lọ sójú ogun tó bá fẹ́ lọ jagun tó bá ti gbé drone dání ààrẹ ò sọ pé ò lè gbé drone dání ẹ lọ wo fídíò yẹn dáadáa torí ẹ̀yin òpònú tí ẹ wà tí ẹ oní kọ́mẹ̀ntì sọnù tí ẹ ń kọ́mẹ̀ntì àti idiot tí àjẹkù àwọn DSS tó gbé sórí platform àti Koiki tó ń sọ wípé ó wá lọ síbi àwọn army tí wọ́n rescue àwọn ọmọ Òsíẹ̀lẹ̀ ó wá lọ gbé drone tí wọ́n gbé dání ó wá gbé síwájú ó wá sọ wípé Gani Adams drone rèé tí wọ́n gbé dání lọ sójú ogun ìwọ tó ní wọn lè gbé drone lọ sójú ogun òkè ìṣègùn tá a rẹ sọ fún ẹnìyẹn
ààrẹ ò sọ wípé ẹ lè gbé drone dání lọ sí ojú ogun nǹkan tá à lè sọ ni wípé nígbà tó bá ń jagun lọ́wọ́ anything tó bá rẹ̀kọ́ọ̀dù bẹ́ẹ̀ tó bá tiẹ̀ gbé drone lọ sí ojú ogun kò kí ṣe pé wàá máa fídíò nígbà tó o ti débi tó ń lọ nígbà tó o ti succeed iṣẹ́ tó lọ ṣe níbẹ̀ tó bá succeed tán lẹ́yìn ìgbà yẹn ló ṣe máa wá show bó o ṣe lọ síbẹ̀ bó o ṣe wọbẹ̀ kì í ṣe nígbà tí ẹ̀rẹ̀ ìṣẹ́ ń lọ sínú igbó tó jẹ́ bó tẹ̀ jẹ́ pé ò dénú igbó náà because ẹni tí ò bá kẹ́kọ̀ọ́ tí ò farabalẹ̀ láti lè kẹ́kọ̀ọ́ kò lè máa bó ṣe máa ṣe ó kẹ́kọ̀ọ́ mọ̀ kankan olóòjáde olóhùn lọ sínú igbó ó wá lọ sí títì express everybody ń wù ẹ̀ báyìí tó ṣe ó wá lọ síbi kan tó gbé kinní gbogbo títì yẹn kan tí ò yọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́ tó fi lọ ń show yín ẹni tó ń scam yín tó ń lọ sí títì tó wá lọ síbi tí wọ́n gbé kinní tó wọ́n ya Old Ọ̀yọ́ National Park sí express ló wà gbogbo ibi tí ó bá wà gbogbo ọ̀nà yẹn òun ló wà kò ń ṣe inú igbó gangan tó wá lọ sí main road tó wá ń show yín kẹ́yìn náà dẹ̀ rí títì báyìí ṣé inú títì yẹn main road ní express yẹn ibẹ̀ yẹn ni àwọn agbésùmọ̀mí ibẹ̀ ni wọ́n wà ọ̀dẹ̀ lọ́pọ̀lọpọ̀ yín so ó wá lọ síbẹ̀ wọ́n wá show Ọ̀yọ́ National Park ìyẹn ló show fún yín lẹ́tí sọ́ọ̀sì wípé òun ló lọ sí Ọ̀yọ́ National Park àní ẹ̀gọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀dẹ̀ lọ́pọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ yín ẹtì ẹ̀pọ̀nú ẹ̀pọ̀ mọ́ ẹ̀kọ́ ẹ̀dẹ̀gbẹ̀mú so because ẹ̀gbọ́n rárá ọ̀dẹ̀ ni yín so nǹkan tá à ń sọ fún yín ni wípé Sunday ó sọ fún alára ẹ̀ nínú pálọ̀ ẹ̀ ó lóun mọ ibi tí àwọn agbésùmọ̀mí wà kí ló dé tí ò lọ bẹ̀ ṣé àwọn tí wọ́n ń ta àwọn tí wọ́n ń rí màálù tí wọ́n ń ta màálù àwọn yẹn ní ṣé àwọn yẹn ní kidnapper tí Sunday sọ fún ìgbẹ́lọ́mú gbogbo ọlá mọ̀ láti ayédáyé láti mọ̀ pé àwọn Fúlàní kò sí ìlú tí wọ́n sí gbogbo ibi tó bá dẹ̀ wà wọn kì í dúró sáàrin ìlú àwọn rìsáàfù náà máa ń wà tá a bá fẹ́ lọ ra màálù à ń lọ bẹ̀ lọ ra màálù ọ̀dẹ̀ yìí náà lọ bẹ̀ lọ ra màálù ó lọ bẹ̀ lọ ra màálù à ń lọ bẹ̀ lọ ra wàrà à ń lọ bẹ̀ lọ ra ẹbọ́tọ̀ ìgbẹ́ màálù láti ayédáyé ni wọ́n ti máa ń lọ síbẹ̀ lọ wàrà nǹkan tá a sọ ni pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ wọn legitimately tí wọ́n ń ta màálù àwọn yẹn kọ́ ni wọ́n sọ pé kó lọ máa dà láàmú ìwọ ló sọ wípé o mọ ibi tí àwọn tí wọ́n ń jí èèyàn gbé tí wọ́n wà ó lọ síbẹ̀ o lọ sí títì o wá lọ ń disturb àwọn èèyàn tí wọ́n ṣe o wá ń sọ pé o lọ sínú igbó ẹ̀wẹ̀ anyway ẹ̀yin máa lọ inú igbó tí inú igbó yín tẹ́ bá fẹ́ máa lọ ẹ máa lọ inú igbó ẹ̀bá ọ̀nà tẹ́ ń lọ inú igbó títì inú igbó express tẹ́ ń lọ ẹ máa lọ sínú igbó yín ṣùgbọ́n tásìkò bá ti tó ààrẹ ti sọ wípé àwọn ọ̀rẹ́ láti collaborate pẹ̀lú àwọn security architectures tó wà nílẹ̀ Yorùbá ní Nàìjíríà tó bá ti pè wọ́n ààrẹ máa jáde ààrẹ máa lọ ààrẹ dẹ̀ máa ṣe nǹkan tó ṣe fún tààrẹ sọ ní pé tó bá fẹ́ gbé drone wọlé recording tó bá ṣe máì tí gbé síta láì tí jẹ́ wípé o ti succeed ní operation tó lọ ṣe nǹkan tí ààrẹ sọ fún yín nìyẹn o lè gbé drone lọ láti fi dictate ibi tí wọ́n wà but wọn ò ní rí àwọn tí wọ́n rescue àwọn student wa àti àwọn teachers wọn tí wọ́n rescue wọn ṣé látìgbà tí wọ́n ti ń ṣiṣẹ́ yẹn ẹ gbọ́ kí wọ́n gbé drone kí wọ́n show drone yẹn wọ́n show ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n succeed tán tí wọ́n kó àwọn ọmọ yẹn jáde ó ní wọ́n tó wá ń ṣe àwọn fídíò yẹn lẹ́sẹ̀ wọn àwọn fídíò ránṣẹ́ wọn send the pictures nǹkan tí wọ́n ààrẹ sọ fún yín nìyẹn ẹ má twist the story ẹ má twist the speech ààrẹ nǹkan tí ààrẹ sọ fún yín nìyẹn ẹ lórí ọ̀rọ̀ òṣìṣẹ́ ẹ̀lẹ́yìn náà àwọn ọmọ tí wọ́n gbà jáde àti rí àwọn òpònú kan táwọn náà ti ń sọ káàkiri wọ́n wá gbé fọ́tò ibi tí Sunday tó ti lọ ya fọ́tò pẹ̀lú àwọn sójà kan wọ́n wá gbé síbẹ̀ pé wọ́n wá pariwo pé òun ló fún wọn ní information àrí àbúrò ẹ̀ náà tó ń sọ wípé àwọn làwọn fún wọn ní information bí wọ́n ṣe mú àwọn alórí yìí ti dàrú ẹgbọ̀gbọ̀n ọ̀pọ̀lọpọ̀ yìí tí ẹrù wípé Yorùbá gbọ̀ bẹ́yẹn ni Yorùbá ọ̀gbọ̀ bí ti tẹ́yìn bá gbọ̀ tẹ́yìn bá ponú àwọn òponú àwọn ọmọ nǹkan táwọn ṣe ẹgbọ́n nǹkan tí àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí ẹgbọ́n tí wọ́n sọ àwọn Navy àwọn Air Force àwọn Army gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí wọ́n sọ gbogbo bí wọ́n ṣe ṣiṣẹ́ níbo lẹ́tìrí tí wọ́n dárúkọ Sunday bẹ̀ ẹkùn wọn ẹma ẹ̀yìn tí kẹ́ máa gba àràdá òní títí iṣẹ́ tẹ́lẹ̀ lẹ́dí bá ṣe kẹ́ máa attribute ẹ̀ sí ara yín kẹ́ máa sọ pé Sunday ló ṣe iṣẹ́ tí òun gbọ̀ngàn bẹ̀ bẹ́ẹ̀ náà ló parọ́ lórí ọ̀rọ̀ ti ìyàwó pẹ̀kẹ̀lẹ́mẹ́sì tí wọ́n mú àbúrò pẹ̀kẹ̀lẹ́mẹ́sì tí wọ́n mú àti ọmọ ẹ̀ bẹ́ẹ̀ náà ló sọ fún àyẹ̀ pé òun lòun arrest wọn nígbà tí yẹn cast tán eléyìí sì kò lè sọ pé òun lòun lọ mọ́ torí wípé gbogbo àwọn tí wọ́n lọ wọ́n ti show fídíò wọ́n ṣàlàyé bí wọ́n ṣe mú àwọn ọmọ yẹn àti bí àwọn pípọ̀ yẹn ṣe wà níbẹ̀ kò lè sọ bẹ́ẹ̀ mọ́ ó wá ń sọ fún yín ó wá ń ta irọ́ fún yín èké wípé òun lòun fún wọn ní information bí wọ́n ṣe mú wọn orí yín ti dàrú ẹ ṣáà gbọ́ explanation àwọn sójà ẹ̀gbọ́n nǹkan tí wọ́n sọ bí wọ́n ṣe ààrẹ bí ọjọ́ tí wọ́n ti lọ síbẹ̀ tí wọ́n ti lọ kidnap àwọn ọmọ yìí ọjọ́ kejì ni wọ́n ti announce pé wọ́n arrest àwọn bíi 6 nínú àwọn pípọ̀ yẹn ìyẹn ni àwọn yẹn ń sọ náà fi negotiate pẹ̀lú Mákindé wípé
Gómìnà Mákindé wípé kí wọ́n release àwọn yẹn, then àwọn máa release àwọn èèyàn wa tí wọ́n mú nígbà yẹn. Àwọn yẹn náà àwọn sójà àtàwọn ọlọ́pàá ń ṣẹ́lẹ̀ lórí tí wọ́n lọ arrest àwọn family wọn tí wọ́n dẹ̀ bá ń send ẹ̀ sí àwọn kidnappers àwọn bandits wípé ẹ wá tí ẹ bá sọ pé nǹkan gbogbo ṣe àwọn ọmọ wa tó wà níbẹ̀ yẹn o tẹ́ntì bá ti ṣe wọn family yìí tá ti arrest yìí a máa make sure wípé àpá wọn. So according to the report tí àwọn sójà tí wọ́n fún wa àtàwọn tí wọ́n ṣiṣẹ́ yìí tí wọ́n fún wa nǹkan tí wọ́n sọ nìyẹn. Níbo ni orúkọ Sunday níbo ló ti jáde? Níbo ni orúkọ etí ẹkùn àbágbárí ẹkùn àbí fúrọ ẹkùn tẹ̀lé dásílẹ̀ níbo ló ti jáde? Kò jáde, kò sí kankan bẹ̀. Lẹ́ẹ̀kan sọ pé ẹ̀dá security olódá security outfit sílẹ̀ kò jẹ́ kí ayé kò jẹ́ kó gbádùn mọ́. Ẹgbẹ́ pọ̀ rẹpẹtẹ ibùn Ààrẹ Ọ̀nà Kakanfò níbi tí wọ́n wà generous dé, níbi tí wọ́n kó àwọn èèyàn mọ́ra dé. Wọ́n sọ fún yín nígbà tí wọ́n ààrẹ ti di Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land, orí wọn ti sọ wípé àwọn ò lè dá iṣẹ́ ìṣe gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land. Gbogbo ẹgbẹ́ jagunjagun tó wà nílẹ̀ Yorùbá wọ́n ní kí gbogbo wọn kó wọ́n wá. Wọ́n dẹ̀ kó ẹgbẹ́ ìjọ pẹ̀lú bàbá Jimoh Aliu kọ́lọ̀ kó fọ̀rùn kẹ́ wọn. Wọ́n dẹ̀ kẹgbẹ́ ìjọ 14 different organizations òun ló wà ní SSSG Southwest Security Stakeholders Group tí ààrẹ dẹ̀ jẹ́ olórí fún. Nígbà tá ààrẹ ò bínú ààrẹ dẹ̀ nínú 14 yẹn ẹyọkọ péré òun lè tààrẹ bẹ̀ which is OPC Gani Adams. 13 ìdókù ààrẹ ò bínú wọn. Irú ẹkùn irú rọ́ tó ṣẹ̀ gbé jáde ìyẹn làárẹ̀ wà fẹ́ bínú ẹ̀. Kí làárẹ̀ fẹ́ bínú ẹ̀ fún? Kí ló wà nínú ẹgbẹ́ tó bá dẹ́gbẹ́lẹ̀ àbúdá group sílẹ̀? It's none of Ààrẹ's business. Ààrẹ ò ní kó má dá nǹkan tó bá fẹ́ dá sílẹ̀. Ṣùgbọ́n tó bá ti ń ṣe nǹkan tiẹ̀ má dárúkọ ààrẹ, má fún àwọn bloggers ní owó láti máa tánìṣì méjì ààrẹ, láti máa blackmail ààrẹ. Ìyẹn làárẹ̀ ò fẹ́, ìyẹn làwọn ọmọ ẹgbẹ́ òun là ò fẹ́. Ìyẹn la fi sọ wípé this time around táàrẹ bá máa bá wa jà, wọ́n bá wa jà, wọ́n bá wa jà àbẹ̀ wọn. Ààrẹ dẹ̀ máa foríjì wọn. Ṣùgbọ́n this time around afẹ́kọ̀ọ́ àdẹ̀mákọ̀ délẹ̀ ní tẹ bá continue láti máa ba orúkọ ààrẹ jẹ́, láti máa fáwọn bloggers lówó. Ẹ wo olórí burúkú eléyìí tó jẹ́ ohun fúwé ohun ọmọ ọ̀wọ̀ tó sọ wípé ààrẹ wọ aṣọ obìnrin, wọ́n wọ aṣọ obìnrin jáde ní ọ̀wọ̀. Wèrè ní bọ̀bọ̀ yẹn tẹ bá wò dáadáa àwọn èèyàn tó sọ̀rọ̀ náà nípa ẹ̀ tó o lè ní tó gbọdẹ̀ sí kan tó jọ wá lójú nígbà tó ń jólè tí wọ́n Sunday tó ẹgbẹ́ tó ẹgbà tó wà nínú OPC. Ẹ ṣáà ti gbọ́ sórí yẹn náà àwọn ọmọ ẹ náà tí a ti wo àtàwọn tẹ dá sílẹ̀ níbàdàn tẹ wà sóhùn tẹ wà bàdàn wọ́n ní báàgì lẹ̀ ń jágbà, owó lẹ̀ ń jágbà lọ́wọ́ àwọn èèyàn. So báwo ni ẹni tó wá jẹ́ olè tó wà ní ọ̀wọ̀ tó yẹ pé olè tó ẹgbẹ́ criminal ní ọ̀wọ̀, báwo ni ìwà àti ẹ̀ báwo lọ́rọ̀ yóò ṣe ní dọ́gba? Ọ̀rọ̀ yìí máa dọ́gba náà. Ìyẹn wá jáde ó sọ pé ààrẹ wọṣọ obìnrin níbo ló wà nígbà yẹn, níbo ló wà, kí ni èjì ẹ nígbà yẹn tó fi ń sọ gbogbo nǹkan tó ń sọ yìí? So gbogbo yẹn lọ́sọ àràbù nìyẹn, ìyẹn ò jẹ́ nǹkan fún ààrẹ, kò mú fún wa rárá, kò ṣe ètò wa, kò ṣe nǹkan. Bẹ́ẹ̀ parẹ́ lóbìnrin, bẹ́ẹ̀ láàrẹ wọṣọ obìnrin, bẹ́ẹ̀ láàrẹ ṣe gbábẹ́ lẹ́sàlá o. Problem gbé sí ilé ayé yín nìyẹn, gbogbo wa la mọ̀ yìí wípé onírọ́ ni yín. Ẹ máa ń wá ọ̀nà láti ba èèyàn ní orúkọ jẹ́ ni. Ọjọ́ tí èèyàn bá tẹ̀sí dẹ́kun láti máa ba èèyàn lórúkọ jẹ́, láti máa ba èèyàn jẹ́, ọjọ́ yẹn ni wọ́n máa ba onítọ̀hún jẹ́, wọ́n máa ba kanlẹ̀. So ẹ máa jẹ ilé lọ. Tó bá wù yín ẹ dákẹ́, tó bá wù yín ẹ má dákẹ́, ẹ continue, ẹ máa sọ lọ. Kò ní sú yín, kò dẹ̀ ní rí àwa náà, àjọ gbégbé rẹ̀ kíkà náà. Ẹ ṣe. Kí ló dé tó fi jẹ́ pé ìgbà tí Olóye fẹ́ lọ ni wọ́n declare state of emergency? Wọ́n náà fẹ́ dà ìlú àbí ṣé state of emergency náà declare àbí onílégbélé for some hours? Ẹ wo oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ oríire local government tó ṣẹlẹ̀ tán yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ẹ̀ ó yọrí sáyọ̀. Ṣùgbọ́n èwo ni eléyìí tí ẹ ti ń ṣe ẹ̀yin bàbá wọ̀nyí? Ẹ jẹ́ kó gbogbo ẹ̀ rodò kó lọ mú mi. Ẹ jẹ́ ká gbà forí. Ẹ gbà forí bí Ọlọ́run ṣe pè ti Olóyè Igboho nìyẹn, bí Ọlọ́run ṣe pè ti ààrẹ náà nìyẹn. Ẹ gbà forí. Kí ni gbogbo rédèrèdè tẹ̀ ń ṣe wọ́n? Ẹ lójú tì ní. Ṣé ẹ ojú kì í tì yín ni? Ẹ wo bẹ́ẹ̀ ṣe wá ń ṣe wá ń dárúkọ wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Bàbá Èkìtì ó ṣe kinní kan, Gbàgede Ìmọ̀ ó ṣe kinní kan, ẹ wo Lady K ó ṣe kinní gbogbo òyìn. So make sense. Ẹ wá ń ṣe bọ́mọdé, ẹ lọ tan kámẹ́rà, ẹ wá ń ṣe bọ́mọdé. Ẹ̀rẹ́yàn bá sọ̀rọ̀ ṣé ẹ lọ́mọ ni? Ṣáwọn ọmọ yìí ò rí yín ni pé ẹ̀yin bàbá ẹ̀ ń dójú tì wá? Ṣáwọn ọmọ yìí ò rí yín ni kọ́ ní bàbá mi ẹ̀ ń dójú tì wá? Gbogbo nǹkan tẹ̀ ń ṣe yóò mọ ọpọlọ wá. Ẹ wá lọ jòkó ti kámẹ́rà, ẹ wá ń ṣe bí àkọ́sórí bẹ́ẹ̀ tó ń kọ àkọ́sórí. Ẹ wá lọ há orúkọ wọn, ẹ bẹ̀rẹ̀ sí ń ju àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi. Ẹ gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ sólóyè, ẹ gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ sólóyè. Are we going to continue like this? Àní ká jẹ́ ìkúrú kó tán lábọ́ ẹ̀yin bàbá ẹ̀ ẹ̀kọ́ ẹ lẹ fẹ́ máa gbọ́wọ́ ẹ̀ sáwo ni. Ó kù yín, ó kù Ọlọ́run. Tó bá di jẹ́ pé tòótọ́ ni ọmọ Adéyẹmọ gbé sọ́wọ́ tá a dẹ̀ ń rí táyé ń rí tọ̀, ó kù Olóyè, ó kù Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni fún ààrẹ. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni fún ààrẹ tí kì í ṣe pé ẹnu lásán nìkan la ń rí, ó kù àwọn náà, ó kù Ọlọ́run.
mo bá bàbá mi kan sọ̀rọ̀ tó ń jẹ́ ara àwọn tó jẹ́ kí wọ́n nífẹ̀ẹ́ ààrẹ tó ń dẹ̀ close sí wọn. Mo ní ẹ wo nǹkan tó ń lọ lórí ayélujára, ta ló tọ́ wa, ta ló tọ́ àwọn ọmọlẹ́yìn Olóyè, ṣe bá wọn ni. Mo ní ẹ lọ bá ààrẹ sọ̀rọ̀, ẹ pè é kẹ́ bá ààrẹ sọ̀rọ̀, gbogbo nǹkan tó ń ṣe yóò mọ́pọlọ wá. Torí wọ́n fi fídíò tí wọ́n ṣe síta ní last time wọ́n fi ba gbogbo ẹ̀ jẹ́. Fídíò tí wọ́n ṣe síta ó fi hàn gbàgbàgbàǹgbà pé àwọn ló ń rán àwọn ará ibi síta, àwọn ló ń rán wọn. Àbí kí wá ní kíni yàtọ̀ pẹ̀lú gbogbo eléyìí tó ń ṣe ń jọ́sí pẹ̀lú eléyìí náà sí. Àwọn kan sọ ọ̀rọ̀ tó burú, wọ́n sọ ọ̀rọ̀ tó burúkú jù. Ààrẹ sọ ọ̀rọ̀ tó burúkú jù. Ṣùgbọ́n ọmọ Yorùbá ni ààrẹ Nàìjíríà, ààrẹ president of Nigeria, ṣùgbọ́n ọmọ Yorùbá ni. Ìwọ wá sọ pé ìwọ ò kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà ń bẹ, ọ̀rẹ́ táwa ló jẹ́. Where do you belong? Where do you belong? Ṣùgbọ́n yẹ kẹ́ support ààrẹ ni, ó ṣàṣeyọrí, kẹ́ máa fàdúrà tì lẹ́yìn. Gbogbo nǹkan tẹ́ bá lè ṣe kẹ́ fi tì lẹ́yìn kí ìjọba ẹ̀ kó lè dá. Orúkọ ọmọ Yorùbá ni wọ́n máa dá. Orúkọ ọmọ Yorùbá ni, kò sí tó máa fẹ́ pe orúkọ ẹ̀ wọ́n á pe Yorùbá mọ̀. Tẹ́yìn náà bá pe náà ní Yorùbá, ṣùgbọ́n yẹ kẹ́ gbárùkù tì ní kó ṣàṣeyọrí ńbẹ̀. Ẹ wá nǹkan tẹ́ ẹ̀ ń ṣe káàkiri, ṣó make sense. Ẹ wo àwa tá a tó ẹgbẹ́ ọmọ yín, àwa ń sọ̀rọ̀ sí yín, ẹ lọ jókòó kẹ́ ronú sí i. Kò ní jù báyìí lọ. Ẹ̀yin ènìyàn wa, Àkàlàmàgò TV náà ni, ṣe rí nǹkan tó ń ṣe kiri. Ohun tá à ń wéré o àti sọ̀sọ̀sọ lórí ìkànnì yìí pé ṣé kò sáwọn àgbààgbà ni. Síbẹ̀síbẹ̀ wọn ò gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Síbẹ̀síbẹ̀ àwọn lọ́ba wa lóyè wọn ò gbé ìgbésẹ̀ kankan, wọ́n lajú sílẹ̀, wọ́n ń wò wọ́n níran ni kí wọ́n ṣáà máa ju ọ̀rọ̀ síra wọn. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Olóyè, pẹ́ńkẹ́ báyìí ò jáde, Olóyè ò ní sọ anything. Olóyè ò ní sọ anything. Wọ́n máa ní àwọn olóyè rán àwọn ọmọ wọn, àwọn olóyè ń pè tó rán wọn níṣẹ́, àwọn olóyè ń pè. Torí títí yín sí ó ti fi hàn pé ààrẹ lọ́wọ́ sí àwọn ọ̀rọ̀ tẹ̀sán. Irú ẹ̀yin tó bàbá yìí, bàbá tó sọ̀rọ̀ tán ẹ̀, irú bàbá yìí ó fi hàn gbangba pé yes, torí kò sí nǹkan tó ń ṣe tó ààrẹ òun mọ̀ sí. 5 and 6 ààrẹ ni, ọwọ́ ọ̀tún ààrẹ lẹ́ ń wò yín bàbá yẹn, mi ò mọ̀rúkọ ẹ̀. Àwọn tó mọ̀rúkọ ẹ̀ lè tẹ̀ sí comment section fún wa mẹ́yẹ̀. Ẹ wo ẹ̀yin ènìyàn wa, ohun tá a yan nínú agbada wa ilẹ̀ Yorùbá nìyẹn o. Ohun tá a kó ságbada tá a yan, òun làwọn eléyìí. Wọ́n ń jíyàn gbé o, lẹ́yìn ìgbà tó ń gba àwọn yẹn sílẹ̀ tí wọ́n jẹ́ lòmíì gbé. Ẹ múra sí i, kò ní jù báyìí lọ.